A kú dédé ìwòyí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tẹ́ bá ti ń wò mí káàkiri àgbáyé, ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín. Orogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Níbikíbi tẹ́ bá wà lónìí káàkiri àgbáyé, ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Mo kí yín káàbọ̀ sórí ètò Àṣírí Ewé àti Egbò Bàbá wa. Lápẹ́ yẹn ṣẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Bá mi wá nǹkan fìdílé, kẹ́ ẹ fìdílé nǹkan. Tẹ́ pé inú ilé lẹ́yìn wà tẹ́ ẹ ti ń wò mí, inú ilé tẹ́ wà yẹn kò ní gbóná mọ́ yín o. Tẹ́ pé ojú ọ̀nà lẹ́wà tẹ́ ẹ ti ń wò mí, ọ̀nà ò ní nà yín. Aburú ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá. A ní sìnkú aya, a ní sìnkú ọmọ, àwa náà pàápàá a ní dẹni àkọlẹ̀bò. Ìfẹ́ tẹ́ ẹ ní sí mi tẹ́ ẹ fi ń wò mí torí pé kò sí nǹkan tí ẹ tí ì gbọ́ rí. Àmọ́ ìfẹ́ tẹ́ ẹ ní sí mi tẹ́ ẹ fi ń wò mí, Ọlọ́run á túbọ̀ nífẹ̀ẹ́ ẹ̀yin náà. Ọlọ́run nípa náà fẹ́ o. Ìjàmbá ò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa. Ibi tẹ́ ẹ ti wá mú tẹ́ ẹ ti ń ra dátà láti máa fi wò mí, Ọlọ́run ní fi wọ́n yín o. Nínú ẹ̀kan tó kẹ́ ẹ torí kan, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùfẹ́ mi pátápátá. Ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ẹ̀bùn kan sí kejì, mo dúpẹ́ lọ́wọ́ yín. Aburú kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín. Kí mo mú wá fún wa lónìí, iṣẹ́ tá a máa ń ṣe tí ọ̀tá bá pọ̀ lápọ̀jù, èpè ni mo mú wá fún àwọn ọ̀tá wa. Ṣé ẹ ti bá mi wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Babaláwo lábájẹ́ ni, pásítọ̀ ni wọ́n ni, àbá àfáà, wòlíì, èyíkéyìí tá a bá wò ó jẹ́, ẹ dákun ẹ dáríjì mí pẹ̀lú àwọn iṣẹ́ tí mò ń mú wá yìí. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín pè mí, wọ́n láwọn iṣẹ́ tí mò ń fi kalẹ̀ yìí tí àwọn fi ń jẹun ni. Ẹ dáríjì mí. Ọmọdé ni mí, ẹ foríjì mí. Torí pé ọmọdé ò ní mọ bí òwe ẹ̀yin àgbàlagbà. Wọ́n lọ́mọdé ò ní mọ kinní kan jẹ kó mọ́ra lọ́wọ́. Ẹ dáríjì mí, ẹ foríjì mí. Ọmọdé ló ń ṣe mí. Iṣẹ́ tí a máa ń ṣe, tí a máa fi ń ṣépè lé ọ̀tá. Torí pé ìkà ò pé tó dùn kó má bàjẹ́ o. Ẹni tó bá dára fún, òun ni kó máa rọra. Ta ló ní a wá jẹun tá a sọ pé a yó? Iṣẹ́ yìí, iṣẹ́ ìṣẹ́gun ọ̀tá ni. Ọlọ́run á fún wa ní ìṣẹ́gun ọ̀tá. Àìsọ pé kọ́tá kú. Èyí tó bá kú, tá a bá ṣe nǹkan mèremère, ó yẹ kó náà fojú ara ẹ̀ rí. Pé ọmọ tí mo rò pé ò ní débi tó ń lọ yìí, ó sì padà débẹ̀. Kó máa wá ti ara wa, kó máa fi yin Ọlọ́run. Ẹ má jẹ́ kí gbogbo kọ́tàkú kó pọ̀ jù nínú àwọn iṣẹ́ tá a bá ń ṣe. Ẹ jẹ́ ká máa ṣépè lé wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ká máa ṣépè lé ọ̀tá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Èpè mo mú wá fún wa lónìí fún ọ̀tá. Kí la máa lọ wá? Ẹ̀wọ̀n tó wà lọ́wọ́ mi yìí, ẹfun ló wà ní ọwọ́ mi yìí. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share program yìí. Nǹkan tí ò bá yé yín, màá ṣàlàyé fún yín dáadáa. Babaláwo lábájẹ́ ni, pásítọ̀ ni wọ́n ni, wòlíì ní. Dákun bá mi share àṣẹ yìí. Á jẹ́ fún ẹbí dán, á là fún ẹbí òrùn. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà nínú ilé tó yẹ káwọn náà jẹ àǹfààní nǹkan yìí. Kó má jẹ́ pé àwa nìkan làwa jẹ àǹfààní ẹ̀. Torí pé a kì í júbà fàràsínúkú. A kì í júbà fàràsínúkú. Ẹ̀yin tó láyé, mo júbà yín lónìí o. Kí ni mo máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ẹfun àti osùn. Osùn ni ẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Ẹfun àti osùn mo la máa lọ wá. Osùn òun náà ni ẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Ṣé ẹ ti rí báyìí? Tá bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ sọ pé ẹ fẹ́ ra
osùn. Òun náà ni ẹ̀ ń wò yìí, osùn. Ẹfun àti osùn pẹ̀lú èédú. Èédú tọ́ta bá pọ̀ lápọ̀jù, nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ni kẹ́ jẹ́ ká lọ wá. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni ẹ jẹ́ ká lọ wá. Kò ná wa lówó púpọ̀. Èló ni wọ́n ń ta èédú? Tá bá ń dáná igi, ẹ jẹ́ ká mú èédú nínú ilé wa. Ní tá máa lọ rà leléyìí, ẹfun àti osùn. Ṣé rí àwọn iṣẹ́ yìí, àwọn nǹkan tí a lè ṣe fúnra wa ni. Ẹ máa bá mi ká lọ. Ṣé rí ẹfun àti osùn yìí àti èédú, á lọ ẹfun lọ́tọ̀, á lọ osùn lọ́tọ̀, á lọ èédú náà lọ́tọ̀. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share program yìí. Ní tí ò bá yé yín, ẹ béèrè béèrè, ẹ dákun, mo bẹ̀ yín ni. Ẹ̀yin tí ẹ ń bá mi share program, àkàndò ní mú yín lọ́wọ́ o. Ẹ̀yin tẹ́ ń wò mí, ojú tẹ́ fi ń wò mí dínà ò ní fọ́. Gbogbo ayé ò ní lù fún gbogbo wa jó. Àmọ́ ẹ dákun, mo bẹ̀ yín ni. Ẹ bá mi share ẹ̀, bá mi comment, ẹ like, ẹ subscribe. Ọlọ́run á lọ́wọ́ sọ́rọ̀ yín. Ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní jẹ́ pín èmi àti yín. A ti lọ mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́tọ̀ọ̀tọ̀. Ó yẹ jẹ́ ká papọ̀, ẹ jẹ́ ká dàpọ̀. Ṣé a ti papọ̀? Tá bá fẹ́ lò ó, iṣẹ́ yìí, á wá bọ́ sí ìta gbangba. Á kúrò nínú yàrá, á kúrò nínú ilé wa, á bọ́ sí ẹnu ọ̀nà àbáwọlé. Ẹnu ọ̀nà àbáwọlé. Á wá bu díẹ̀ nínú ẹbu tí a ti lò, tá a ti lọ̀ yìí, á bù sí àtẹ́lẹwọ́ wa. Tá a ti bù sí, ó yẹ jẹ́ ká tẹ ifá èjì ogbè. Ifá èjì ogbè náà nìyí. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin. Ṣó ti yé yín báyẹn? Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin. Onífá èjì ogbè. Tá bá wá kà á, yóò jẹ́ mẹ́jọ. Odù kan ní. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ. Ṣáà ti tẹ̀, ó ti pé mẹ́jọ. Báwo la ṣe máa wá lò ó? Á bu ifá yìí díẹ̀ ni o. Díẹ̀ là á bù sọ́wọ́. Omi, á bomi sẹ́gbẹ̀ẹ́ kan. Á wá bọ́ síta gbangba. Á máa wojú sánmọ̀ báyìí. Á fi ẹ̀yìn tí á kẹ̀yìn sí ẹnu ọ̀nà àbáwọlé. Tó ti yẹn, kò ní dandan ká bọ́ síta gbangba o. A ti jáde kúrò nínú ilé. A ti wà ní fàrándà. Á fẹ̀yìn ti ilẹ̀kùn wa. Ó ní gbólóhùn o. Gbólóhùn náà leléyìí. Á wà ní, ìwọ kiní yìí, ó ń dà mí láàmú. Á ní, lẹ́ẹ̀mẹ́ta. Ẹfun ní ń bayé osùn jẹ́. Ẹfun ní ń bayé osùn jẹ́. Ẹfun ní ń bayé osùn jẹ́. Osùn ló ń bayé ẹfun jẹ́. Osùn ló ń bayé ẹfun jẹ́. Osùn ló ń bayé ẹfun jẹ́. Àtẹfun àtosùn. Èédú ní ń bayé wọn jẹ́. Ó ti yé yín? Gbólóhùn ẹ̀ náà nìyẹn. Mẹ́tẹ̀ẹ̀ta tá ti lọ̀ yìí, á papọ̀. Bá ti wá papọ̀, òun là á fi tẹ ifá èjì ogbè. Ẹfun ní ń bayé osùn jẹ́. Osùn ní ń bayé ẹfun jẹ́. Àtẹfun àtosùn. Èédú ní ń bayé wọn jẹ́. Ẹni tí ò fẹ́ kí n rí tèmi ṣe nínú ayé, káyé wọn máa bàjẹ́. Ẹfun ní ń bayé osùn jẹ́. Osùn ló ń bayé ẹfun jẹ́. Àtẹfun àtosùn. Èédú ní ń bayé wọn jẹ́. Ẹni tó ń gbèrò aburú sí mi, káyé wọn máa bàjẹ́. Ẹfun ní ń bayé osùn jẹ́. Osùn ló ń bayé ẹfun jẹ́. Àtẹfun àtosùn. Èédú ní ń bayé wọn jẹ́. Babaláwo ló bá ń porí mi níbi ni. Káyé babaláwo máa bàjẹ́. Ẹfun ní ń bayé osùn jẹ́. Osùn ló ń bayé ẹfun jẹ́. Àtẹfun àtosùn. Èédú ní ń bayé wọn jẹ́. Oníṣègùn ló bá ń porí mi níbi ni. Pásítọ̀ ni, wòlíì ni, àáfàá ni, oṣó ni, àjẹ́ ni. Ẹfun ní ń bayé osùn jẹ́. Osùn ní ń bayé ẹfun jẹ́. Àtẹfun àtosùn. Èédú ní ń bayé wọn jẹ́. Gbogbo ẹni tá a bí nínú obìnrin tí ò fẹ́ kí n rí tèmi ṣe, káyé wọn máa bàjẹ́.
bá ti wá ṣépè sí tán ó ti yé yín á wá dà sẹ́nu omi á mọ̀mí sí ẹ jẹ́ ká wọlé wa lọ ká lọ sùn ẹ máa ṣe ní gbogbo ìgbà èpè ní o fún àwọn ọ̀tá pẹ̀lú ògo Ọlọ́run àwọn ọ̀tá ọmọ nàgà wò wá lọ́ọ̀kan báyìí ni ta ló ń bínú wèrè ti yín pinnu àmẹ́ni tí ó ń ráṣọ wọ̀ tó sì ń oúnjẹ jẹ ayé ò mọ bínú ẹ̀ ọlọ́ta dákun iṣẹ́ ìbámi gbìyànjú ẹ̀ Ọlọ́run á fún wa níṣẹ́gun ọ̀tá á fún wa níṣẹ́gun ọ̀tá ọkùnrin á fún wa níṣẹ́gun ọ̀tá obìnrin àwọn amọ́niṣe ní afàmọ́niṣe ní àwọn aṣenibánidárò ẹ jẹ́ ká ṣépèlé wọn tá bá ṣépèlé wọn kò burú jù iṣẹ́ yìí ó dájú o àmọ́ Elédùmarè ó dájú jùlọ ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí mo bẹ̀ yín ẹ dákun bá mi subscribe bá mi share program yìí ẹ bá mi like ẹ comment nǹkan tí ò bá yé yín ẹ béèrè màá ṣàlàyé fún yín yékéyéké orúkọ mi ò yípadà orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín orúkọ mi ni Dr. Aviz Abolade ojú tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di gbogbo ayé ò nílù fún wa jó ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín ire o ó dìgbà kan náà.